ṣé ẹ rí ibi tí mò ń lọ ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká kọ́kọ́ jọ bèrè lọ́wọ́ ara wa ṣé politician ló ń da ìlú àbí àwọn civil servant àwọn evil servant àwọn tí wọ́n jókòó nítorí pé gbogbo wa tí ẹ bá dé ọ́fíìsì wọn wọ́n á máa sọ̀rọ̀ ìjọba wọ́n á máa sọ pé àwọn olóṣèlú ló ń dàlúrú ẹ jẹ́ àjọ bí ara wa ṣé olóṣèlú ló ń dàlúrú àbí àwọn evil servant tí wọ́n wà káàkiri àwọn ministry ni wọ́n ń da ìlú ẹ jẹ́ ká àjọ bí ara wa ẹ̀yin lẹ wà nídìí ọ̀rọ̀ yìí ẹ̀yin lẹ jẹ́ kí iná tàn ẹ̀yin lẹ ń da ìlú rú ẹ̀yin deprive wa ní ẹ̀tọ́ wa ẹ̀yin evil servant ọlọ́run bá ní wàhálà tó ti dú fil ardi ba'da islahiha ẹ ò gbọ́dọ̀ balẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ń túnlẹ̀ ṣe Bọ́lá Ahmed Tinubu ń túnlẹ̀ ṣe ẹ̀yin nǹkan ba ilẹ̀ jẹ́ wọ́n kówó fún yín ẹ̀ kówó jáde ẹ fẹ́ jí odindi 4 trillion lẹ fẹ́ ẹ̀bẹ́sù ẹ wá ní Nàìjíríà lọ síwájú àwa ń ṣépè fún politician ṣé politician ló yẹ ká máa ṣépè fún àbí ẹ̀yin evil servant tí ẹ kún gbogbo ilé ìjọba káàkiri ìyẹn ló fà wọ́n nígbà tí bàbá wa rẹ̀ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n dórí ìjọba wọ́n pe àwọn oníná mọ̀nàmọ́ná ẹ wá ṣe bí n tí wọ́n sọ ní wípé tí wọ́n bá ti privatize ọ̀rọ̀ iná yìí ọ̀rọ̀ àwọn NEPA yìí iná máa tàn ní Nàìjíríà kí ló fà á tí iná ò fi tàn àwọn wá ní wọ́n jẹ àwọn gbèsè ìgbèsè tí wọ́n jẹ àwọn òun ló fà á tí iná ò fi tàn ìgbèsè èlò ni wọ́n jẹ yín wọ́n náà jẹ àwọn ní 6.8 trillion owó yẹn ló pọ̀ tuntun yẹn 6.8 trillion ṣé láti ìgbà tí wọ́n ti dá Nàìjíríà lẹ̀ wọ́n sanwó rárá ni fún yín ni kí ló tó wọ́n náà tó bẹ́ẹ̀ ẹ lọ bá wa ṣèwádìí nípa ẹ̀ wọ́n kó àwọn ìgbìmọ̀ jọ wọ́n wádìí nígbà tí wọ́n máa padà rí wọ́n ní pé gbogbo owó tí wọ́n jẹ wọ́n kò ju 2.8 trillion lọ ẹ máa di ọ̀rọ̀ yìí o wọ́n wá bẹ̀rẹ̀ sí san owó ọ̀hún wọ́n fún wọn ní àwọn owó tí wọ́n sọ yẹn bàbá Bọ́lá Ahmed Tinubu release owó fún wọn wọ́n tún wá sọ pé ọ̀nà tí iná máa fi wà òun náà ní pé kí ẹ bẹ̀rẹ̀ sí fún àwọn èèyàn ní mítà yanturu láyé ìjọba àná wọn ò rí kó wọlé láyé ìjọba tí ni wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ mítà wọn kó wọlé pé kí ẹ máa pín fún àwọn èèyàn ẹ wá ní rárá bàǹdé lè fẹ́ dì pẹ̀lú ẹ̀ dì pẹ̀lú àwọn kankan ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu àwọn ni wọ́n wà lójú fọ́nrán yìí kí Ọlọ́run ọba kó dákun kó bá wa fún bàbá ní àṣepé ìṣẹ́ṣe ó sì jẹ́ kí wọ́n gúnlẹ̀ rí lágbára lọ́dọ̀ Ọlọ́run la hawla wala quwwata illa billahi aliyyil azim láàrin ìṣẹ́jú díẹ̀ ẹ dákun ẹ bá mi farabalẹ̀ láti wo fídíò yìí ṣe rí ọ̀rọ̀ ìlú wa gbogbo wa pátápátá ló kàn ṣe rí tí àwọn aṣíwájú nínú ẹ̀sìn tí wọ́n bá dákẹ́ tí wọn ò bá sọ nǹkan tó yẹ kí wọ́n sọ nítorí pé àwọn tí wọ́n ba ìlú yìí jẹ́ ibi méjì náà ni wọ́n belong sí is either kí wọ́n máa lọ sí mọ́ṣáláṣí àbí kí wọ́n máa lọ sí church so tí olórí ẹ̀sìn bá wa dákẹ́ tí àwọn tí wọ́n ń da ìlú tí wọ́n ba ìlú jẹ́ tí wọ́n sì jọ́sìn lọ́dọ̀ yín ṣé ẹ mọ̀ ní pé gbogbo yín náà lẹ́jọ́ pé nínú ẹ̀ tó bá di yawmal qiyamah pàápàá ká tó kúrò ní ilé ayé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a rí pé iná wa dákúrekú ni iná wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà bí ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó wá dákú pátápátá kò dákúrekú mọ́ ó dákú gbọ̀nàgàndàn ni tí a rí rárá kí ló ṣokùnfà ẹ̀ pàápàá jùlọ ní Ògùn Ọ̀yọ́ Ọ̀ṣun Kwara àti àwọn agbègbè tí ó súnmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni nǹkan tó fà á tó fi rí bẹ́ẹ̀ ẹ dákun nítorí tọ́lọ́hun ẹ jẹ́ ká jọ wo fídíò yìí nígbà tá a bá jọ wò á rí nǹkan tí a sọ nípa ẹ̀ bísímìlá. ṣe ni pé àwọn oríṣi náà méjì bí ọ̀nà méjì náà fi jẹnẹrẹ́sì náà fún wa lórílẹ̀-èdè wọ́n lo omi wọ́n dẹ̀ lo gáàsì bọ́tò olómi ní kanji dam àti ṣìlódò dam àwọn náà lo olómi àwọn tó lo gáàsì ní Ẹ̀gbin àwọn Mọ́tọ́ṣọ́ káàkiri káàkiri lọ sí gbogbo Akwa Ibom river olùgbọ̀n wọn yẹn lo gáàsì ni wọ́n lò so ìgbà tó di pé wọ́n privatize NEPA ní 2013 ó ládéhùn tí wọ́n ti pẹ̀lú federal government àdéhùn ni pé iléeṣẹ́ tó ń ra yìí àwọn fún wa ní free prepaid meter alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́kẹ̀ẹ́ gbogbo transformer tó ti weak tí kò dá àwọn upgrade àwọn change gbogbo wáyà tí ó dá tó kó àwọn change gbogbo ẹ̀ bàtà wọn ra iléeṣẹ́ tán wọ́n ní tọ̀ wọ́n ṣe ra iléeṣẹ́ tán owó náà mọ̀ sanwó yẹn pọ̀ o gọ́ọ̀mẹ̀ntì wọn ẹgbẹ̀rún mọ́ jáde wọn lówó pọ̀ àwọn mọ̀ san subsidy ló sàgbọ́n san lórí petrol àwọn mọ̀ san so láti 2013 yẹn ìgbà táwa gọ́ọ̀mẹ̀ntì san owó yẹn fún wọn ìgbà tó di pé administration Buhari dé wọn agitate fún káwọn tẹ̀ rí owó ìgbà Buhari náà fìdí náà wọn náà try fún wọn lówó yẹn san ìgbà tí president Bọ́lá Ahmed Tinubu náà dé ní last wá pé wọn wá kí ló fa iná tí ò dá lórílẹ̀-èdè yìí wọn nìkan méjì ló lè ṣe tó lè jẹ́ kí náà dá alákọ̀ọ́kọ́ kan import prepaid meter wọlé fún wa free ẹlẹ́kejì dẹ́pìtì tí gọ́ọ̀mẹ̀ntì ti jẹ tí wọ́n san ìyẹn subsidy because àwọn tara gáàsì láwìn tara gba tara àwọn jẹnẹrẹ́tì náà wọn lówó wọn gbà so èló ni dẹ́pìtì yẹn wọ́n ní 6.3 trillion ní ebu dẹ́pìtì wọ́n jẹ láti ẹ̀ start ìdìbò president wa ní dẹ́pìtì yìí ti pọ̀ jù àwọn olùgbé bẹ́ẹ̀ láti jáde tó pọ̀ tó báyọ̀ ẹ lọ investigate ẹ audit figure yìí wọ́n tẹ̀lé àwọn yẹn láti CBN Ministry of Finance àtàwọn jẹ́ńkù náà àti disco bóyá bàtà ọjà àdéhùn ọ̀pọ̀lọpọ̀ pé 2.8 trillion owó yẹn jẹ́ not ṣùgbọ́n tó dájú ẹ̀ parọ́ lélẹ́gbẹ̀ẹ́ àwọn olè sanwó 2.8 yìí lówó san bàtà ọjà December last year President Tinubu fún wọn ní 5.1 billion kíkọ wọ́n lè ti bond pé àwọn ti san owó ó tó di January fún 600 billion tàbí wọ́n ti ń sanwó yẹn lọ so àwọn àwọn òpin tòbóyá náà ti ń wò sẹ́sẹ́ gbogbo kan lórí kaba èèyàn bá ti ní kaba ní wájú ńlá ní kaba ní káwá ìlú náà tó kó jẹnẹrétọ̀ wọlé bóyá náà ti dọ́gbọ́n tí náà ìbánidá jẹnẹrétọ̀ ní tàmọ́ ìgbà kan ní ṣe tó gbogbo nǹkan báyìí náà tó ti mọ̀ tọ̀ bó ṣe sanwó yìí lọ bàbá tó kó mítà wọlé because láì bá president Muhammadu Buhari wọ́n ṣe láti kó mítà wọlé wọ́n fọ́ straight ẹ̀mọ̀dé kan mítà wọlé but láti láti ẹni president Tinubu jẹ́ mítà wọlé lọ́fẹ̀ẹ́ bàtà kó mítà dé wọ́n kẹ́ pé fara lù ẹ̀yin dúró pé bande lè fẹ́ fún ní mítà torí bande yẹn owó tó ń charge wọn 235 naira per unit ni wọ́n charge wọn wọ́n rí oúnbẹ̀ wọ́n lè rí èrè gidi gan bẹ̀ pé náà wọ́n fẹ́ fún àwọn bá cd nǹkan àwọn náà èèyàn fún wọn rárá wọ́n ṣe máa pè bàtà pín lọ wọ́n pín lọ ó tó di January wọ́n tó kó báṣì mítà mi wọlé èyí tó wá kó wọlé láti ní February bàtà lójú wọn fún mítà tó ṣe kán pé ní mínísítà fi pariwo ní port pítọ̀ mítà yẹn ní gbogbo mítà yẹn mọ́ fún aráàlú ní ọ̀fẹ́ mínísítà òde dárúkọ bande ọ̀gbọ́n dárúkọ bande ẹ fún aráàlú náà sọ
mítà yìí náà tún lọ bẹ́ẹ̀ wọ́n wá ní pé àwọn ọmọ fún bandé àbí torí pé iná ti tẹ́kẹ̀ tán bí iná tó wá. náà gbogbo wa láti gbọ́ àlàyé tí àwọn arákùnrin tí wọ́n ṣe wọ́n ní nígbà tí bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n dórí ìjọba wọ́n pe àwọn oníná mọ̀nàmọ́ná ẹ wá ṣebí tí wọ́n sọ ní wípé tí wọ́n bá ti privatize ọ̀rọ̀ iná yìí ọ̀rọ̀ àwọn NEPA yìí iná máa tàn ní Nàìjíríà kí ló fà á tí iná ò fi tàn àwọn wa ní wọ́n jẹ àwọn gbèsè ìgbèsè tí wọ́n jẹ àwọn òun ló fà á tí iná ò fi tàn ìgbèsè èlò ni wọ́n jẹ yín wọ́n náà jẹ àwọn ní 6.8 trillion owó yẹn ló pọ̀ tuntun yẹn 6.8 trillion ṣé láti ìgbà tí wọ́n ti dá Nàìjíríà lẹ́wọ̀n sanwó rárá ni fún yín ni kí ló tó wọ́n náà tó bẹ́ẹ̀ ẹ lọ bá wa ṣèwádìí nípa ẹ̀ wọ́n kó àwọn ìgbìmọ̀ jọ wọ́n wádìí nígbà tí wọ́n máa padà rí wọ́n ní pé gbogbo owó tí wọ́n jẹ wọ́n kò ju 2.8 trillion lọ ẹ máa di ọ̀rọ̀ yìí o wọ́n wá bẹ̀rẹ̀ sí san owó ọ̀hún wọ́n fún wọn ní àwọn owó tí wọ́n sọ yẹn bàbá Bọ́lá Ahmed Tinubu release owó fún wọn wọ́n tún wá sọ pé ọ̀nà tí iná máa fi wà òun náà ní pé kí ẹ bẹ̀rẹ̀ sí fún àwọn èèyàn ní mítà yanturu láyé ìjọba àná wọn ò rí kó wọlé láyé ìjọba tèmi wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ mítà wọn kó wọlé pé kí ẹ máa pín fún àwọn èèyàn ẹ wá ní rárá bàndé lè fẹ́ dì pẹ̀lú ẹ dì pẹ̀lú àwọn kankan ṣé ẹ rí ibi tí mò ń lọ ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká kọ́kọ́ jọ bèrè lọ́wọ́ ara wa ṣé politician ló ń da ìlú àbí àwọn civil servant àwọn evil servant àwọn tí wọ́n jókòó nítorí pé gbogbo wa tí ẹ bá dé ọ́fíìsì wọn wọ́n á máa sọ̀rọ̀ ìjọba wọ́n á máa sọ pé àwọn olóṣèlú ló ń dàlúrú ẹ jẹ́ àjọ bí ara wa ṣé olóṣèlú ló ń dàlúrú àbí àwọn evil servant tí wọ́n wà káàkiri àwọn ministry ni wọ́n dà ìlú ẹ jẹ́ ká jọ bí ara wa ẹ̀yin lẹ wà nídìí ọ̀rọ̀ yìí ẹ̀yin lẹ jẹ́ kí iná tàn ẹ̀yin lẹ ń da ìlú rú Allahu subhanahu wa ta'ala Ọlọ́run bá sọ nínú Suratul A'raf Quran 7 verse 85 Ọlọ́run bá ní wala tabkhasu nasa ashya'ahum ẹ̀yin èèyàn tí a bá gbé yín sí di ìjọba ẹ má deprive àwọn èèyàn ní ẹ̀tọ́ wọn o ẹ̀yin deprive wa ní ẹ̀tọ́ wa ẹ̀yin evil servant Ọlọ́run bá ní wala tufsidu fil ardi ba'da islahiha ẹ ò gbọ́dọ̀ balẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ń túnlẹ̀ ṣe Bọ́lá Ahmed Tinubu ń túnlẹ̀ ṣe ẹ̀yin nǹkan ba ilẹ̀ jẹ́ wọ́n kówó fún yín ẹ̀ kówó jáde ẹ fẹ́ jí odindi 4 trillion lẹ fẹ́ jí lẹ fẹ́ ẹ̀bẹ́sù ẹ wá ní Nàìjíríà lọ síwájú àwa ń ṣépè fún politician ṣé politician ló yẹ ká máa ṣépè fún àbí ẹ̀yin evil servant tí ẹ kún gbogbo ilé ìjọba káàkiri ìyẹn ló fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀ nù yín bẹ́ẹ̀ bá fi ṣẹlẹ̀ ẹ̀ ń fọ́ lójú ni ọ̀pọ̀ nù yín bẹ́ẹ̀ bá fi ṣẹlẹ̀ ẹ̀ ní stroke ni ọ̀pọ̀ nù yín tẹ́ bá fi ṣẹlẹ̀ ayé yín máa ń bàjẹ́ ni nítorí pé ẹ̀yin lè ń dá dúró ẹ̀yin evil servant wọ̀nyí ẹ fi gbogbo àwọn èèyàn sínú òkùnkùn ẹ̀yin wá ṣèlérí pé ẹ máa wà nínú ìmọ́lẹ̀ èèyàn kì í tajà ìlú pẹ̀lú gbogbo òkúta gbogbo yín pátápátá ẹ̀yin lè ń dá dúró housing corporation Ìjẹ̀bú Òde ìjọba ò mọ nǹkan kan pẹ́ ẹ̀yin evil servant ilé wà behind it ẹ̀yin lẹ lọ gbé ìwé jáde fún ìjọba pé àwọn tí wọ́n wà ń bẹ̀ owó wọn ti expire àwọn tí wọ́n ṣèlérí pé àwọn ti ra ilé wọ́n ṣèlérí wọ́n ti di onílé ẹ lé wọn jáde ẹ gba ilé lọ́wọ́ wọn ẹ gba ilé lọ́wọ́ wọn ẹ lé wọn sínú òtútù ẹ wá fi ìpè ẹ̀yin ọjọ́ tí òtútù bá dé ẹ máa rí aṣọ bòyìn aṣọ òní bòyìn gbogbo yín pátápátá ẹ̀yin evil servant wọ̀nyẹn gbogbo yín kí ẹ máa gbọ́ o ẹ ti wú rẹ̀ lè sọ́ọ̀rì gbogbo yín tẹ wà ń di ìbàjẹ́ bẹ́ẹ̀ ìbàjẹ́ lẹ̀ ń ṣe ẹ̀ ń ba ayé jẹ́ ẹ̀ ń ní àwọn èèyàn lára Ọlọ́run bá ní wala tabkhasu nasa ashya'ahum ẹ yé deprive àwọn èèyàn ní right wọn ẹ̀ ń deprive wa ní right wa ẹ̀ ń deprive wa ní right wa ìka wa ò dọ́gba gbogbo wa kọ́ la máa wà ní band A gbogbo wa kọ́ la máa wà ní band A gbogbo èèyàn kọ́ ló máa rówó ṣe sọ́lá gbogbo èèyàn kọ́ ló máa rówó tanná generator ẹ wá sọ àwọn èèyàn ẹ wá sọ wá di bí ìgbà ìpè refugee ni wá nínú ìlú wa ẹ ní àtúbọ̀tán rẹ gbogbo yín pátápátá tí ẹ wà nídìí ọ̀rọ̀ lùyìí tí ọ̀rọ̀ lùyìí tó fi wà bó ṣe wà yìí ẹ ń ba ayé àwọn èèyàn jẹ́ ẹ ń ba ayé àwọn èèyàn jẹ́ ẹ ń pa àwọn èèyàn lójúmọ́ àwọn èèyàn ò rí ọjà tà àwọn èèyàn ò rí oúnjẹ jẹ ẹ̀yin evil servant yẹn ń lẹ́wà behind it gbogbo yín pátápátá ẹ máa wò ó bẹ́ẹ̀ ṣe ń yọra yín lẹ́ ń fi ọmọ yín rọ́pò ẹ wá ń jọyọ̀ gbogbo òye àdínlẹ̀ tẹ́ ń jẹ́ káàkiri ẹ ṣe ìdí pé gbogbo ẹ̀ ló máa gbà yín ẹ̀ ń kọ́ mọ́ṣáláṣí ẹ̀ ń lọ sí umura ẹ máa gbọ́ o ṣe rí nínú ẹ̀sìn tiwa ẹ̀sìn Islam ẹ̀sìn tó dáa ni o Ọlọ́run ọba nínú kọ́ ìdá òṣùlù fíkì nǹkan àlùgáyà tó láti bá rò lọ sí ìlà gbogbo nǹkan kí nǹkan yòówù tẹ́ ẹ bá fowó ìbàjẹ́ ṣe kò lè tún ìbàjẹ́ tí ẹ fi kó owó yẹn jọ kò lè tó ṣe o ẹ bá àfi lọ Mọ́kà ẹ bá àfi kọ́ mọ́ṣáláṣí ẹ bá àfi máa rán yàn ní àjì lọ́dọọdún ìbàjẹ́ yín ẹ jẹ̀yà ẹ̀ níwájú Ọlọ́run ọba nítorí pé ẹ máa káǹtì fún níwájú Ọlọ́run bàbá Bọ́lá Ahmed Tinubu akínyín ẹ ṣèyí tán ẹ ṣe mí ìsìn lágbára lọ́dọ̀ Ọlọ́run ẹ ń gbìyànjú o àyàfi ọ̀tá Ọlọ́run ọ̀tá nǹkan tó dáa ni ò ní mọ̀ pé ẹ gbìyànjú ẹ̀yin ò pariwo pé ẹ fẹ́ fight corruption ṣùgbọ́n ọ̀nà tẹ́ gbà tẹ́ fi ń fight corruption ní agbára ẹ ṣe yìí ẹ tún ṣe mí lágbára lọ́dọ̀ Ọlọ́run wọ́n bàbá Bọ́lá Ahmed Tinubu ó kù nìbọn ro ìjọba federal government náà kò kú o ẹ kò kù bàbá wa sà federal government kò kù nígbà tí ẹ̀yin ṣe sólà sí Aso Rock tí ẹ fi àwálẹ̀ nínú òkùnkùn ṣe nǹkan tó dáa ni ẹ jẹ́ àbí ẹ ń deprive wa ní right wa ṣe lè ṣe sólà kárí gbogbo ọmọ Nàìjíríà nígbà tí Aso Rock tó fi wálẹ̀ pẹ̀lú dákúrekú iná tẹ̀yìn ń lo sólà ṣe lè ṣe sólà kárí gbogbo wa ẹ ń deprive wa ní right wa bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ ti rúure Ọlọ́run máa jẹ́ ẹ̀sọ́ rẹ̀ ẹ túbọ̀ sọ ṣòkòtò òkùnkùn tó wà nínú sàárè ojú òkùnkùn tí wọ́n bá múná lọ ní ilé ayé o torí pé kò sẹ́ni tó máa tọ́ná fún anybody bẹ́ẹ̀ àti ní àti Ọlọ́run bá yóò ṣàánú wa
subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin alhamdulillahi rabbil alamin.